Ọlọ́run kẹ́ nígbà tọ́lọ̀ wa kẹ́ ọ wá sọ fún ànábì mo fẹ́ fi ọjọ́ ẹ̀rí sí sórí lèmi tó wà níbi báyìí ọmọ mi báyìí ni mo fún ànábì ní sojú fáwọn yòókù tọ́lá tọ́lá ó ní ara o tọmọ yìí yàtọ̀ ni ànábì ní òfin yòókù náà fún wọn má fèmí jẹ́rìí irú nǹkan báwọn mọ́ kò sí adilu ń bẹ wẹ́lómi tí ọbọ̀ jẹ́ irú èyí wù èmi kémi ọjẹ́ irú èyí wù adilu ò sí ń bẹ adilu ní ọjà nàbí ọgbà ọbí ma kéésì ọ̀kan ọwá ní ìwọ fún ọmọ kan ní ilé irú ẹ̀ máa ń sàwọn èèyàn gan tí wọ́n bímọ tí ó pọ̀ kéku o yọ àgbogbo dúkìá rẹ̀ fákọ̀bí a ní òun náà ní bóun bá kúkú tán náà òun náà lòun hà ló fà fún wọn ni ọmọ adarí àwọn yòókù kò sádìlú ń bẹ o kò sádìlú bí irú bẹ́ẹ̀. orí ìwọ lọ làánú tó fi bí gbogbo wọn òun ò bí wọn. ìwọ lọ làánú tó fi bí gbogbo wọn òun ò bí wọn. àkọ́kọ́ àdánwò tó wà ní ìsín bẹ́ẹ̀ ni pé yọ kò ní pín dọ́gba. àkọ́kọ́ àdánwò kò ní pín dọ́gba. wọ́n bá rí kan náà àbúrò rẹ̀ tó rúdù sí. wọ́n bá rí kan náà àbúrò rẹ̀ tó rúdù sí. oṣù fẹ́ parí. gba oṣù fẹ́ parí. pẹ̀lú gọlọ́hún. pẹ̀lú gọlọ́hún á pàdé. ó lè jẹ́ máa ti lọ léèwé tí ń kàwé lọ́wọ́. ó lè jẹ́ ìdí kàwé lọ́wọ́. a ní gbogbo ẹnu tó ń gbé òkè òun ńgbà tó bá fẹ́ san sukùl fíìsì ọ̀dọ́ mi náà ló ti wá gbé. nígbà tó bá sanwó léèwé ọ̀dọ̀ mi náà ló kúkú wá. nínú ogún bàbá rẹ̀. nínú ogún bàbá rẹ̀ bá dẹjọ́ ni. ọ̀wọ́n tún máa gbọ́ bùkátà tarẹ̀ yọ̀gbọ́tọ̀ ọmọ yọ̀gbọ́tà ya. yóò tún máa gbọ́ bùkátà tara rẹ̀ yọ̀gbọ́tọ̀ ọmọ rẹ̀ yọ̀gbọ́tọ̀ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀. ọ̀tọ̀ lógún ọ̀tọ̀ lẹ́bùn. ọ̀tọ̀ lógún ọ̀tọ̀ sí lẹ́bùn. èèyàn lè ní dúkìá lójú ayé rẹ̀ kó bá àwọn ọmọ rẹ̀ kò tí ì sínú ogún Islam ọ̀tá kókó bùn àwọn ọmọ rẹ̀ àmọ́ ọ̀gbọ́dọ̀ ọmọ máa kán. kọ́ńgbà náà ní ìsìn gbogbo yín lẹ́ ń lọ ṣiṣẹ́ o òun nìkan ló dúró tì mí ní kọ́mpìnì yìí bí kọ́mpìnì yìí ṣe dàgbà kò sẹ́yìn mi àti ẹ̀ torí bẹ́ẹ̀ òun ló lélẹ́ yìí adìlò sí mẹ́. adìlò sí mẹ́. tọ́ bá ṣe yìí hùn. bọ́ bá ṣe rú èyí ni. òun ń sìn ọ́. òun sìn ọ́. àwọn yòókù ń sinra wọn. àwọn yòókù ń sinra wọn. inú tẹ́ ìwájú ń ṣe yìí. inú tẹ́ ẹjọ́ ń ṣe ni. tóun fi ń sìn ọ́ yìí. tóun fi ń sìn ọ́. àwọn yòókù náà ń gbà ń bẹ́ẹ̀. àwọn yòókù náà ń gbà ń bẹ́ẹ̀. bó o tún lọ́dọ̀ Ọlọ́run táwọn ò ní ń bẹ́ẹ̀. bó o tún lọ́dọ̀ Ọlọ́run táwọn ò ní ń bẹ́ẹ̀. ọ wàá pa àwọn yòókù ẹ̀. ọ wàá pa àwọn yòókù ẹ̀. sẹ́ẹ̀rí pé gbogbo yín lẹ lọ́nà tẹ́ ń gbà lọ. sẹ́ẹ̀rí pé gbogbo yín lẹ lọ́nà tẹ́ ń gbà lọ. tábì barika sí wọ́. tábì barika sí wọ́. àbúrò yìí tí mo wá mú pé kọ́ máa jẹ́ mi nìkan tí wọ́n wá pẹ̀lú mi kí lẹ rò pa lè ṣe fún gan-an. àbúrò yìí tí wọ́n wá pẹ̀lú mi tó ní kọ́ máa jẹ́ mi nìkan kí lẹ rò pa lè ṣe gan. kí tiẹ̀ ní o dùn sí kọ́mọ́dà bíi ẹ̀rùn pé gbélé tó wà lẹ́nu ẹjọ́ nínà níbi ìbásímá. wọ́n wà ní dádì ọwọ́ tiẹ̀ o. àwọn ni wọ́n wà gbà pé dádì ọmọ àwọ̀ tiẹ̀. ọ̀pọ̀ sì sọ pé pọ́bẹ́mù tiẹ̀ ní abẹ́bá náà náà wá dọ̀ àánú òdò tì yín. ọmọ ọ̀dọ́gba o. ọmọ ọ̀dọ́gba omi àní àgélódé ẹ bá gbà wọn náà àdáhùn pọ́bẹ́mù tiẹ̀ ló wú bẹ́ẹ̀ ni. ẹ má torí pé òun wá wá pẹ̀lú yín nìsílẹ̀ wá gbé kàwá lérí. ẹ má torí ẹ o. ẹ má torí ẹ. lọ́wọ́ ni rárá kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ìtí òjò rí bẹ́ẹ̀ ni pé ọ wá ṣàlàyé fún wa. ọ wá ṣàlàyé fún wa. lọ́nà tí wọ́n gbàgbọ́ yé. lọ́nà tí wọ́n gbàgbọ́ yé. ọ̀dẹ̀ wa kéèkógún tẹ́ jẹ. kéèkógún tẹ́ jẹ. kéètì ìkógún tẹ́ jẹ. ẹ bá ń gbé 200 million lákàntì mi ẹ bá ń gbé 500 million lákàntì wọ́n yà gbóyè pín. kẹmà pẹ́ yìí náà ní nǹkan ọkà fẹ́ compensate ẹ̀ ní ọ̀yànjú ẹ̀nu. ọ̀yànjú ẹ̀nu ni. àmọ́ ní kọ̀rọ̀ kọ́ wa pè pé wa. wọ́n jà wọn. ọkàtà bẹ obìnrin tí ń wẹ̀ kí ni wọ́n fẹ́ ṣe wọ́n fà yọ wọn orí yọ sáàgì ọwọ́ yìí ni bẹ́ẹ̀ bá gé sẹ́ni tẹ́ fẹ́ sin ọwọ́ ayé bẹ́ẹ̀ ni ó ti lé lọ́sọ̀dọ̀ Ọlọ́run wọ́n dárí jọ wọn ò gbogbo tí wọ́n fẹ́ wọn ò rí ok ẹja lọ bá kọ́ àbágbà wọ́n á dọ́dọ̀ àfàgbà tàfàgbà wa òun wá ṣe tàfàkùrí ọ wá rorí kí ló lè ṣẹlẹ̀ o ẹ ti lọ́gbọ́n náà wọn dọ́gbọ́n bò ok nítorí ṣẹlẹ̀ ni pé ẹ náà ní 80 bladders ẹ lọ pẹ́ gba wa yìí náà alọ́wọ́ yìí ha ń jẹ̀nira kan lọ́wọ́ tọwọ́ rẹ̀ ha alọ́wọ́ yìí ha ń jẹ̀nira kan lọ́wọ́ tọwọ́ rẹ̀ ha tí ò rí yọ tí ò rí yọ ó ti làágùn làágùn ó ti làágùn làágùn ó tún ní àmà náà ní bládà ó wá ní àmà náà ó ní mo ní ẹ̀ná ó ní mo ní ẹ̀ná bládà ń pé tì báyìí bládà ní pé tì báyìí ọwọ́ yọ ni lọ́wọ́ bá yọ. Ọlọ́run ti sọ sí ìmáàmù Málíkì lẹ́mí àti inú ìmọ̀tọ́lọ́ ń gbé ti yí pé ó purọ́ sìnà mọ́bìnrin òun ni kò ṣe sìnà nígbà tó wọ ẹ débẹ̀ lọ́wọ́ ń ronú ẹ̀mí ẹ̀ pé abẹ́ ojú ara rẹ̀ Ọlọ́run ló ti mọ iye ara tó fi dá ó ti gbọ́ sílẹ̀ ẹni tí ń purọ́ sìnà bá délé bọ̀ tí ò sì rẹ́ẹ̀dì mú wa Ọlọ́run náà ya há síbẹ̀ so 80 dollar Ọlọ́run ní ọ̀kadì wí kó lò wí ẹ̀mọ́ kọ́ ọmọ lọ́wọ́ jẹ gbà
tẹ́ bá fún ní àdùn tán etí blala àti yẹn tẹ́ bá fún tán. wala takibalu lahu shahadatan abada. abadan wọ́n gbẹ́ mágòlè ni tún gbọ̀gbẹ̀rí ẹ̀jẹ̀ máa láyé. irú ẹni bẹ́ẹ̀ tún gbọdọ̀ gbẹ̀rí ẹ̀jẹ̀ máa láyé. kó lóun rọrọ̀ kẹ́kẹ́ ẹ má gbà so nítorí kò ṣe déédéé. laysa adilan. torí kò ṣe déédéé. kìí so ní déédéé. kìí so ní déédéé. jẹ́rìí ṣe tóun tá a fẹ́ pé èèyàn ti pé kọ́ wá jẹ́rìí déédéé ju ẹ̀rí mu lọ bí tá a ti lọ nìyẹn pé kéèyàn ó ṣe déédéé nù ẹ̀rí ọ pàtàkì lọ́lọ́run fi sọ yí pé ẹ̀dá mọ́nà padà fálámọ́nà àádìrú kan ni tẹ́ bá fẹ́ dájọ́ láàrin àwọn èèyàn ẹ wá ṣe déédéé o kódà bá pẹ́ nìyẹn tó bá súnmọ́ yín ẹ ṣe déédéé ń bẹ́ẹ̀. déédéé òun ìyá sọ́ọ̀tà láàkì mo ti padà sí sọ́ọ̀tà láàkì pé ẹwẹ́lẹ́ méjì déédéé òun la tún bẹ̀ òun la fẹ́ lọ́ mẹ́rùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n gba àdìsí kan wá ọ̀bùn basir òun wọn lọ́rọ̀ bá ní Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́nkẹ́ nígbà tó lọ́wọ́ akẹ́ ọwọ́ àti fún ànábì mo fẹ́ fi ọjọ́ ẹ̀rí sí i sórí ilé mi tó wà níbi báyìí ọmọ mi báyìí ni mo fún ànábì ní sojú fáwọn yòókù sallallahu alayhi wa sallam ó ní ara o tọmọ yìí yàtọ̀ ni ànábì ní òfin yòókù ló ń fún wọn má fèmí jẹ́rìí irú nǹkan báwọn mọ́. aṣèdí lahu gẹ̀ẹ́rì. kò sí adilu ń bẹ wẹ́lómi ìjọ bọ̀ jẹ́rìí irú èyí wù èmi kémi ọ jẹ́rìí irú èyí wù adilu ò sí ń bẹ adilu ní ọjà ànábì ọgbà. ọbí ma kéésì ọ̀kan ọwọ́ ní ìwọ fún ọmọ kan ní ilé irú ẹ̀ máa ń sàwọn èèyàn gan tí wọ́n bímọ tí ó pọ̀ kéku o yọ àkókò dúkìá rẹ̀ fàkọ́bí a ní òun náà ní bóun bá kúkú tán náà òun náà lòun hàn lófà fún wọn ni ọmọ adarí àwọn yòókù kò sádìlú ń bẹ o. kò sádìlú ń birú bẹ́ẹ̀. torí ìwọ lọ làánú tó fi bí gbogbo wọn òun ò bí wọn. ìwọ lọ làánú tó fi bí gbogbo wọn òun ò bí wọn. àkọ́kọ́ àdánwò tó wà ní ìsín bẹ́ẹ̀ ni pé yọ kò ní pín dọ́gba. àkọ́kọ́ àdánwò kò ní pín dọ́gba. wọ́n bá rí kan náà àbúrò rẹ̀ tó rúdù sí. wọ́n bá rí kan náà àbúrò rẹ̀ tó rúdù sí. oṣù fẹ́ parí. gba oṣù fẹ́ parí. pẹ̀lú gọlọ́n. pẹ̀lú gọlọ́n wà pàdé. ó lè jọba tí ń lọ léèwé tí ń kàwé lọ́wọ́. ó lè jẹ́ ìdí kàwé lọ́wọ́. a ní gbogbo ẹnu tó gbé òkè òun ńgbà tó bá fẹ́ san sukùl fíìsì ọ̀dọ́ níbẹ̀ náà ló ti wá gbé. nígbà tó bá sanwó léèwé ọ̀dọ̀ mi náà ló kúkú wá. nínú ogún bàbá rẹ̀. nínú ogún bàbá rẹ̀ bá dẹjọ́ ni. ọ̀wọ́n tún máa wá gbọ́ bùkátà tarẹ̀ yóò gbọ́ tọmọ yóò gbọ́ táyà. yóò tún máa gbọ́ bùkátà tara rẹ̀ yóò gbọ́ tọmọ rẹ̀ yóò gbọ́ tíyàwó rẹ̀ bẹ́ẹ̀. ọ̀tọ̀ lógún ọ̀tọ̀ lẹ́bùn. ọ̀tọ̀ lógún ọ̀tọ̀ sí lẹ́bùn. èèyàn lè ní dúkìá lójú ayé rẹ̀ kó bá àwọn ọmọ rẹ̀ kò tí ì sínú ogún ìsìlámù ọ̀tá kókó bùn àwọn ọmọ rẹ̀ àmọ́ ọ̀gbọ́dọ̀ ọmọ máa kán. kọ́ńgbà náà ní ìsìn gbogbo yín lẹ́nu lọ ṣiṣẹ́ o òun nìkan ló dó tì mí ní kọ́mpìnì yìí bí kọ́mpìnì yìí ṣe dàgbà kò sẹ́yìn mi àti ẹ̀ torí bẹ́ẹ̀ òun ló lélẹ́yìí adìrò sí mẹ́. adìrò sí mẹ́. tọ́ bá ṣe yí wù. bọ́ bá ṣe rú èyí ni. òun ń sìn ọ́. òun sìn ọ́. àwọn yòókù ń sinra wọn. àwọn yòókù ń sinra wọn. inú tẹ́ wájú ń ṣe yìí. inú tẹ́ ẹjọ́ ń ṣe ni. tóun fi ń sìn ọ́ yìí. tóun fi ń sìn ọ́. àwọn yòókù náà ń gbà ń bẹ́ẹ̀. àwọn yòókù náà ń gbà ń bẹ́ẹ̀. bó o tún lọ́dọ̀ Ọlọ́run táwọn ò ní ń bẹ́ẹ̀. bó o tún lọ́dọ̀ Ọlọ́run táwọn ò ní ń bẹ́ẹ̀. ọ wàá pa àwọn yòókù ẹ̀. ọ wàá pa àwọn yòókù ẹ̀. sẹ́ẹ̀rí pé gbogbo yín lẹ lọ́nà tẹ́ ń gbà lọ. sẹ́ẹ̀rí pé gbogbo yín lẹ lọ́nà tẹ́ ń gbà lọ. lálùbáríkà sí wọ́. lálùbáríkà sí wọ́. àbúrò yìí tí mo wá mú pé kọ́ máa jẹ́ mi nìkan tí wọ́n wá pẹ̀lú mi kí lè rò pa lè ṣe fún gan-an. àbúrò yìí tó wá pẹ̀lú mi tó ní kọ́ máa jẹ́ mi nìkan kí lè rò pa lè ṣe gan. kí ló tiẹ̀ ní odù sí kọ́mọ́dà bíi ẹ̀rùn pé gbélé tó wà lẹ́nu ẹjọ́ nínà níbi ìbásímá. wọ́n wà ní dádì ọwọ́ tiẹ̀ o. àwọn ni wọ́n wà gbàgbé dádì ọmọ àwọ̀ tiẹ̀. ọkọ sì sọ pé pọ́bẹ́mù tiẹ̀ ní abẹ́bá náà náà wá dọ̀ àánú òdò tì yín. ọmọ ọ̀dọ́gba o. ọmọ ọ̀dọ́gba omi àní àgélódé ẹ bá gbà wọn náà àdáhùn pọ́bẹ́mù tiẹ̀ tó wú bẹ́ẹ̀ ni. ẹ má torí pé òun wá wá pẹ̀lú yín ní ìsìnlẹ̀ wa gbé kàwá lérí ẹ má torí ẹ o. ẹ má torí ẹ. lọ́wọ́ ni rárá kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ìtí òjò rí bẹ́ẹ̀ ni yí pé ọ wá sàlàyé fún wa. ọ wá sàlàyé fún wa. lọ́nà tí wọ́n gbàgbọ́ yé. lọ́nà tí wọ́n gbàgbọ́ yé. ọ̀dẹ̀ wa kèékógún tẹ́ jẹ. kèékógún tẹ́ jẹ. kèétí ìkógún tẹ́ jẹ. ẹ bá ń gbé 200 million lákàntì mi ẹ bá ń gbé 500 million lákàntì wọ́n yà gbóyè pín. kẹmọ̀ pẹ́yìn náà ní nǹkan wọ́n kà fẹ́ compensate ẹ̀ ní ọ̀yànjú ẹ̀nu. ọ̀yànjú ẹ̀nu ni. àmọ́ ní kọ̀rọ̀ kọ́ wa gbé ìgbé wa wọ́n jà wọ́n. kọ̀wá dọ́gbọ́ pé kọ́ ọ̀rọ̀ pé wá májà àwọn yòókù rẹ̀ mọ́ o. ibi ọ̀rọ̀ Yusuf jáde lọ́dọ̀ ló padà jáde. ibi ọ̀rọ̀ Yusuf jáde lọ́dọ̀ padà wá jáde. kò sí májọ ọ̀rọ̀ gbọ́ nínú ọ̀rọ̀ àwọn ọmọ. kò sí májọ ọ̀rọ̀ gbọ́ náà ọmọ. níbi tànàbí mi ní má fè mí dógò òru ẹ̀ má fi mí jẹ́ ìrú èyí hùn láéláéláéláé. nítorí àti ọ̀fẹ́ fi mí jẹ́ òun kò sí ádìlù mbẹ́. inú ẹ̀ ọwọ́ akọ hádìlù láàrin oníjà méjì. tọ́lá lómi ọmọ ìjà parí máa ń dákúnjà ni o.
inú tí sì bá yé jẹ́ ni ọ̀dà odidi lérú ọ̀dà odidi ẹbí rú ọ̀dà odidi ìran rú gbogbo yìí ìbàjẹ́ ni ìran corruption kan ní àkọ́kọ́ kẹ́ rí ìran family méjì tí ó tò àbíyàn méjì tí ó gbọ́ra wọn yé kẹ́ kọ́kọ́ máa wòran ẹ̀yin gan wẹ́kọ̀ ọ̀mú nonsense níta nabi muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ àkọ́kọ́ tó kọ́ ṣe ń wò dé madina suliu ni àtúnṣe lọ́kọ́kọ́ ṣe tọ́rọ́ mà yí pé tí n ti ń jẹ́ wọ̀ yẹn ọ̀bá tán lẹ̀ islam ogun ò lè ráyè bilẹ̀ àwọn ìdílé méjì jẹ́ ọ̀gbọ́n gbọ́ra wọn yé aṣọ wà lásán àwọn aláwọ̀ kọ́ sí pé òkè àwọn ìdílé méjì jẹ́ ọ̀gbọ́ra wọn yé ìkílẹ̀ akọ́kọ́ fẹ́ ṣe tí wọ́n fi gbọ́ra wọn yé àtúnṣe ọkọ̀ ṣe níbi káfẹ́ ṣàtúnṣe yẹn gangan a nídìí adilu àdídì déédéé ń bẹ lọ́jọ́ kọ́lọ́wọ́n sọ yí pé nítorí tòrò láti kọ́. وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما وإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين طائفتان من المؤمنين اقتتلوا. ọlọ́run tẹ bá rà àtọ́ ifá méjì àwọn èèyàn méjì ó lè jẹ́ ẹgbẹ́sẹ́gbẹ́ kìí ṣẹgbẹ́ ọjọ́ eré àwọn pátì yìí àti pátì yìí ń jà wọn ò gbọ́ra wọn yé ìjọ ìyá àtijọ́ yìí ń jà wọn ò gbọ́ra wọn yé ìdílé àti ìdílé yìí ń jà wọn ò gbọ́ra wọn yé problem tẹ bá rí pọ́ wà ní family yẹ kọ́kọ́ lọ sọ́ọ̀fù ẹ̀ tẹ ẹ bá sọ́ọ̀fù ẹ̀ oró yóò dòrí ẹlòmíì oró yìí yóò dòrí ẹlòmíì o inú ọgbọ́n kan ni kẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ń wọre níbi kan ẹ má jáde wẹ̀ ẹ ń wá ọrẹ níbi kan ẹ ti fẹ́ rọrẹ gbà orí ẹyọ kan náà sì ni nínú ìdílé kẹyàn mẹ́fà wá jáde olóhùn wa wọ́n ní àwọn tí ọ̀gbọ́n àwọn yìí ẹja fún ìdílé mi ẹ sọ orí ilé yín nùnú fúnra yín lẹ mọ̀ lẹ sọ orí ilé yín lẹ sọnù ẹ jẹ́ orí yín ó pé ẹ wàá gbà fúnra yín ẹ fẹ́ lẹ́yàmẹ̀yà lẹ̀ ìwọ mo ju ọ̀wọ́ lò jù mí kódà bẹ́ẹ̀ ń jàbọ̀ tẹ́lẹ̀ torí pé ń fọ́ọ́rẹ́ nu yín ẹ gbàgbé ìjà ndí abáadé yìí orí wọ́kàn wá di tẹlómìn ni yá gbàgbé wàhálà yìí apọ́tímẹ́ǹtì yìí yá lọ gbà wálé tó bá rí bẹ́ẹ̀ èèyàn kọ́kọ́ sẹ́tù tí bá ń jẹ́ wọ́ọ̀ nítorí ọ̀dájì èèyàn ọmọwọ́ ẹni tí ó fọ́ọ̀lù sí mọ̀lánà sẹ́yìn aláàjì Ibrahim ẹ̀dẹ̀ Allahu ta'ala wọ́n ń jẹ́ sẹ́ Ibrahim bẹ láyé sẹ́wù wa ń sọ fún sẹ́wù Abdullahi àkọ́bí wọn nìyẹn ìwọ̀n ń sọ fún wípé sẹ́wù Ahmed Tijani wọn náà ti lọ́dọ̀ Ọlọ́run ìwọ̀n sẹ́wù Abdullahi pé àbúrò rẹ̀ yìí fàámàrà dáadáa o ọjọ́ kan bẹ tó nídìí ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n bá ti sọ àṣẹ Ọlọ́run ti gùn wíwí sí ànábì yẹn ni wọ́n àmọ́ Ọlọ́run pọ́n wọn dé tọ́lá wọn láti gbọ́lé wọn ti sọ wọn dé ànábì alùlámà wọ́n wá ń lọ sẹ́wù tí wá kú wọ́n wá ń lo ayé lọ sẹ́wù Abdullahi wá wà lé mẹ́mbà rí sẹ́wù Tijani gẹ́gẹ́ àbúrò rẹ̀ kó náà lọ́nà ẹ̀sìn tẹ̀lé wọ́n wà wájú báyìí àfa bọ́yá ìsùn iṣẹ́ pọ̀ tẹ̀sùbá pọ̀ bọ́yá anything bí sẹ́wù sì ń bọ̀ wálé gbùdá torí mẹ́mbà nínú sẹ́wù Tijani lọ hàn ìjọ òní ọba ti ṣubú ọwọ́ aná tí ọ̀rọ̀ bàdẹ́ pé tó àsọ̀rọ̀ kí wọ́n wá sọ̀tá yọ yẹ fún báyìí yọ yàrá rẹ fún ni bàbá lè ṣubú ṣubú ọmọ bá lè ṣubú wàhálà tí ẹ ò ní mà tí wàhálà tí àwọ̀ bá wà oore yẹn máa di tẹlómìn lèèyàn gbọ́dọ̀ fi gba èṣù láàyè gba sètánì láàyè. طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما. ọlọ́run tẹ bá ti rí pé wọ́n gbọ́dọ̀ àwọn yé nínú àwọn àmùmíní àwọn ìjọ méjì tí wọ́n bá gbọ́ ayé ọlọ́run ní ẹ̀dìdí àtúnṣe. فإن بغت إحداهما على الأخرى. ọlọ́run tẹ bá dìde àtúnṣe nì ẹ pẹ̀tù sọ́tún ẹ pẹ̀tù sósì tó bá pósì ní wọ́n ń ṣe orí kunkun ní ọ̀fẹ́ gbà àbọ̀tún ní sórí kunkun ní ọ̀fẹ́ gbà èyí tó bá sórí kunkun náà méjèèjì tí ọba wa bàjá tí ọba gbọ́rọ̀. فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله. ọlọ́run gbogbo yín ẹ papọ̀ bàjá kódà bọ́ wà lérí àrẹ tí wàhálà rẹ bá fẹ́ pọ̀ kíkí ló ṣe ọ́
ọ̀dọ̀ Ọlọ́run lórí lẹ́ni ẹ̀yà gbọ́pọ̀ ọlọ́jà ló ti jáde adájẹ́ kógun mi Ọlọ́run yẹn papọ̀ gbogbo yẹn papọ̀ ẹ bá jẹ́ dájú ìjà kọ́. fàyìnfà ti fàṣìlẹ̀ hù bẹ́ẹ̀ náà hù mẹ́bìlì àlè. nítorí dájú ìjà kọ́ ohun ẹ̀fẹ́ ẹ̀pọ̀ ẹ̀ ní tó bá di pé wọn lẹ́nìkan lẹ́yìn mọ́ Ọlọ́run ló lè wá ronú kọ́ pé mo ti fẹ́ lùsùn gba àwọn èèyàn mi ọwọ́ tiẹ̀ náà wà bọ́ Ọlọ́run ní tó bá ti wá dẹ̀ tó bá ti sọ̀rọ̀ alẹ̀ tí ọjà mọ́. fàṣìlẹ̀ hù bẹ́ẹ̀ náà hù mẹ́bìlì àlè. ẹ wá bẹ̀rẹ̀ judgement ẹ bẹ̀rẹ̀ dájọ́ ẹ bẹ̀rẹ̀ àtúnṣe láàrin wọn àmọ́tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹsẹ̀ déédéé. wà á kì í sí tú. Ọlọ́run ní ẹsẹ̀ pẹ̀lú ọgbọ́n fáksì tu alahadi Ọlọ́run gbogbo ọjọ́ tẹ bá fẹ́ ṣe judgement yín láàrin oníjà méjì Ọlọ́run ẹsẹ̀ déédéé. iná ńlá ìbọn ìmọ̀ ṣe ní. gbogbo ẹni tí bá ṣe déédéé ká máa wo wàhálà kó máa lọ ìran corruption kan ni ká débi ṣàtúnṣe ká tún bá jẹ́ ìran corruption kan ni gbogbo ẹ̀yin tó bá ìgbọ́ra yín yé Nàìjíríà ní ọ̀jájò kó àlàáfíà ẹ lọ settle ẹ lọ fún settlement látara ìgbọ́ra yín lẹ́fí gbóríṣiríṣi ogun dìde àwọn eléyìí ọgbà tiwa ẹ̀dẹ̀ wàhálà sí wọn ẹ̀dẹ̀ kojú wọ́rí fòrò ojú wọn nìkan kiri fòrò àwa náà ń pín bẹ́ẹ̀. ojú wọn nìkan kiri fòrò àwa náà ń pín bẹ́ẹ̀. ìlú kọ̀ọ̀kan tẹ̀ ń tẹ wàhálà sí náà ń pín bẹ́ẹ̀. ìlú kọ̀ọ̀kan tẹ̀ ń tẹ wàhálà sí náà ń pín bẹ́ẹ̀. ìran àbájẹ́ kan ni. ìran àbájẹ́ kan ni. kò sí tó lè balance nǹkan láyé píìsì ni o. kò sí tó lè balance nǹkan láyé píìsì ni. gẹ́gẹ́ lọ́wọ́ pé sọ́ọ́rẹ́ tọ́lọ̀ ń sọ tárùkù àlìbá ti sọ̀rọ̀ ojú kojú kejì ń bẹ́ẹ̀ dáyà ń padà fún mi. ìrántá ìfẹ́ tó rí ọ̀rẹ́mú mi ní ìdàkítàtà ló. tọ́ ìfàtẹ́ni mílíọ̀nù mi ní ìdàkítàtà ló. tí a bá jẹ́ mú mi ní kọ́. ṣé ká máa wòran ni. mọ̀mí ní nǹkan kí ń jà kí wọ́n ní ọ̀dá sí o ẹni tí èsè mọ̀mí náà bí ẹni bá bàbá wà nù fámìlì àìmọ̀ fámìlì ìdá kan kírísítẹ́nì ìdá kan mùsùlùmí sí náà bá jẹ́ kírísítẹ́nì náà wà ní wọ́n para wọn ni. bó ṣẹṣẹ lọ́dọ̀ mùmíní tí mùmíní méjì bá ń jà torí pọ́ màá yá rẹ̀ mùmíní ni àwọn tí èsè mùmíní náà ti jẹ́ yẹn dà yín pọ̀ tẹ́bí dà yín pọ̀ Ọlọ́run ní táwọn méjèèjì bá ń jà. èkìtà tàlfà sì ni ó bá ilé ọmọ. fásitì ubẹ̀ náà mọ̀ àtúnṣe ni ẹsẹ̀ láàrin wọn. fàǹbàgà ti dáhùn àlàlẹ́ òkú rà. tó bá gbẹrù wọn nínú wọn òun ni kẹ bájà kẹ pa wọ́n jà sí. tó bá sì ti wá juwọ́lẹ̀ ẹ̀jẹ̀ àti ilé àbẹ́bọ̀ wá ṣe ẹsẹ̀ pẹ̀lú òótọ́ ẹ wá ṣe déédéé láàrin wọn ọ̀nà wọn ọlọ́wọ́ ọba. lẹ́yìn adilu tàṣúṣe ọwọ́ kò adilu láàrin olówó àti tálíkà adilu láàrin ọmọọṣẹ́ àtọ̀gá adilu láàrin àbúrò àtẹ̀gbọ́n adilu láàrin ọkọ àtaya ó fẹ́ dájọ́ ó fẹ́ ṣàtúnṣe láàrin èèyàn tí ó kéré sẹ́ni kejì báwo là á ṣe ṣe ọ̀rọ̀ ni mọ́tò ní pé tálíkà ni olówó lọ́jẹ̀bi owó ajáre àbáyọ̀ pé sáà wá gbáre fún tálíkà ni láyé ànígbè fún olówó lágbè fún ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ àbí ẹ̀gbọ́n àtàbúrò ni ẹ̀gbọ́n rẹ lẹ́bi àbúrò jáde pé sáà máa wá dẹ́gbọ́n rẹ lẹ́bi ni ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ẹgbẹ́rẹ́ fẹ́gbọ́n náà ni ẹ̀ ṣe yí dáa kò bá jẹ́ láàrin ọkọ àtaya ọkọ lọ́jẹ̀bi torí wá jẹ́ àwọn ẹgbẹ́ àdìjá ló kọ́ ọmọ náà ní sáyì ọkùnrin aláṣẹ ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ lọ́jọ́ káàdùn Kùránì ọ̀sán ní máa ń yà yí pé. yá ayyuhal lazina amanu kunu qawwamina lillahi shuhada'a bil qisti. wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu aqrabu lit-taqwa wattaqullaha inna Allaha khabirun bima ta'malun. pààrọ̀ ọ̀rọ̀ yẹn tọ́rọ mà yí pé bí kẹ́yìn ọmọ ṣe déédéé ní ká máa ń bàjẹ́ púpọ̀ gbogbo ọjọ́ tẹ́ bá dájọ́ tẹ́ bá fẹ́ dájọ́ ẹ dájọ́ òótọ́ ẹ ṣe déédéé ìmọ̀fẹ́ lónìí gẹ̀yà ayà yí pé. la yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu. la yajrimannakum shana'anu qawmin. ẹ bá sì wá dájọ́ yìí àwọn eléyìí wọ́n hẹ́ tiwa o alágbára ni wọ́n nù lù o a lè wọ pírọ́blẹ̀mù wọn o wọ́n bínú sí wa o wọ́n bá wa jà o ọlọ́run ní sànánù kọ́mi ẹ má jọ darí yín o ẹ má jọ sàn yín o alátàdínú. kẹ má fi wá sí déédéé níbi ìdájọ́ tẹ fẹ́ dá ẹ dájọ́ òun bó ṣe yẹ kó rí ni. ìdílù wà kírọ́bù lè dẹ́kun wa. ọlọ́run ní kẹ́ ẹ ṣe déédéé ní akírọ́bù lè dẹ́kun wa. èyí ò ló súnmọ́ bẹ̀rù ọlọ́run. wattaqullaha inna Allaha kabirun bima ta'malun. ọlọ́run torí pé àbírù ni má dá màlúù ní mẹ́lọ́wọ́ ọba tí ń sọ̀rọ̀ rẹ̀ yìí fún yín ro rẹ̀ bá ṣe sí òun aládìsí ẹ̀ kan tá nàbí wá wí ibi tó wá wọ̀ ni. innama halaka allazina min qablikum. anábì ní ẹtẹ́ tí ẹ gbọ́
àwọn tó síwájú yìí sẹ́ẹ̀ máa tó pa wọ́n rẹ́ ẹ máa tó destroy wọn. أنه إذا ساك فيهم الشريف تركوه. táwọn abiyinú wọn bá jalè àwọn abiyinú wọn bá jalè àbáwọn abiyinú wọn jẹ̀bi ọ̀rọ̀ àwọn ni wọ́n jẹ̀bi ọ̀rọ̀ wọ́n wá jalè àbí wọ́n ṣe bàjẹ́ kan. تركوه. àmọ́ pẹ́yìn rẹ̀ wà ń bẹ́ tàràkù ẹ̀ pàdọ̀ rẹ̀ wọ́n bá pàdọ̀ rẹ̀ pé ọmọ wọn ni sífù nù ọmọ wọn ni ọmọ alágbájá ni ànábì ni wọ́n pàdọ̀ rẹ̀ bí wọ́n ṣe máa ń ṣe nu. وإذا سرق فيهم الضعيف أقاموا عليه الحد. tẹ́ni tí ò lẹ́nìkan bá wá jalè abẹ́ni tí ò lẹ́nìkan bá ṣẹ̀ wọ́n wá gbé ìdájọ́ bó ṣe kí ìdájọ́ orí gẹ́gẹ́ wọ́n wá gbé ní lérí. وهيم الله وهيم الله لو أن فاطمة بنت محمد سرقت. ànábì wá fi ìbúra délẹ̀ olóhùn Muhammad òun búra òun sì fi ọlọ́wọ́ ọba òun fi búra. لو أن فاطمة بنت محمد سرقت. ó sọ pé Fatima ọmọ mi ló bá jalè. لقطع محمد يدها. ó ní igi ọwọ́ rẹ̀ bí ṣe gé wa ráta ni. sallallahu alayhi wa sallam. رواه البخاري. Buhari bá gbà wá ádìlú nìyẹn kí ni ń jọmọ níwájú òfin kí ni ń jẹbi níwájú òfin kí ni ń jọga níwájú òfin ìbàjẹ́ òní tẹ́ńlẹ̀ nígbà tó bá ti mọ̀ yí pé wọn bá kú ti wá ṣe bí láwájá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé fún mi lórí fóònù kódò mi ò ní kò lè àwọn náà tí a bá sì ti mọ́ mo lò sí nísìnyí wọ́n ẹgbàgbé ẹ bẹ́ẹ̀ àmọ́ mo lówó kọ́ọ̀lù kan náà ni ìran corruption catholic Islam ọ̀fẹ́ tó fi ní kẹ́sẹ̀ déédéé nìyẹn bó ṣe tírìtì ọmọ táríkà ló tírìtì ọmọ olówó. bákan náà lọ́jọ́ tírìtì wọn. pádọ̀ tó bá fẹ́ ní tó pádọ̀ ọmọ olówó pádọ̀ ọmọ táríkà náà tí ọba táyà là bọ́bá táyà là gbé àdùnlélẹ̀ fún ni ìyà tí táríkà fẹ́ jọmọ táríkà ọjọmọ olówó náà gbọdọ̀ fìlẹ̀ torí tí ọba fìlẹ̀ kò ní sinmi aburú bí bá ti ń lọ lónìí padà bọ̀ wálé ta ni bẹ́ẹ̀ gan. lànà mi sọ pé tọ́wọ́ pé Fatima ọmọ àwọn lọ́ba jalè owó gbé lọ́wọ́ sàlẹ̀sà ádìlù yẹn gbọdọ̀ tí ọba ti sí ádìlù corruption ò lè tán abẹ́ni ẹni ẹmú ta ní ọbàdújẹ́ kó òlújẹ tó ti ma percentage yóò tún kó síjọ́ mi yóò ti ní percentage a tún kó síjọ́ mi kò lè tán lẹ̀ gbogbo ní gbogbo ààyè ẹ ṣe déédéé má torí pé ẹnìkan jẹ́ táríkà ẹnìkan jẹ́ olówó déédéé nìkan ṣe tá a bá kó níbẹ̀ ń bí Adilu ṣe wá rí òun tó wá lọ́gàá ọ̀gá Adilu ní insan الإحسان إلى الغير أمرنا الله بالإحسان إلى الخلائق جميعا. kí o ṣe dáadáa kó o ṣe dáadáa sọ́mọlàkejì wọ́n ṣẹlẹ̀ yàmẹ̀yà ìṣe dáadáa sọ́mọlàkejì ni Ọlọ́run fàdù rẹ̀ pípọ̀ a ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ pé ńlọ́fà ọ̀rọ̀ àsìmáwù tó níyà àwọn èsè mùsùlùmí gèfèrí ni òun wá fẹ́ gbẹ́jọ́ ẹ̀sìn wa kò wá fẹ́ fún ìyá rẹ̀ lẹ́tọ̀ọ́ ẹ̀ torí kìí ṣe ẹlẹ́sìn àwọn ọ̀nà Abubakari sọ́mọ tí ń ṣe báwọn sóhun ló lẹ́sìn kẹwù mí kí n fọ̀nà mánu. ليس عليك هداهم ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلينفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون. ليس عليك هداهم. Ọlọ́run ní màá àwọn òsì lọ́wọ́ ẹnìkan yìí o ìmọ̀nà rẹ̀ kò sí lọ́wọ́ rẹ̀ kì í yá kì í wù mí kọ́ gbà ní. ولكن الله يهدي من يشاء. Ọlọ́run lè ní fọ̀nà ẹni tí mo bá fẹ́. وما تنفقوا من خير فلأنفسكم. Ọlọ́run kí ni wàhálà yín pọ̀ sí i mo sọ̀rọ̀ fún èyí tẹ́ bá náà yín náà lẹ́gbàá ládàá rẹ̀. وما تنفقون إلا ابتغاء وجه Ọlọ́run tó الله. yàn lẹ́sẹ̀ fún ni àbẹ́mi Ọlọ́run ṣé bẹ́ẹ̀ fi ń wojú rẹ̀ mi Ọlọ́run ọba ni. وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا Ọlọ́run tó تظلمون. yàn lẹ́sẹ̀ tẹ̀ nígbà àdìpèlé ẹ̀san lórí ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ni ládàá rẹ̀ so
efi ń jásí pé kéèyàn ó ṣe dáadáa ni dáadáa omi ní kọjá lẹ́sìn rẹ nìkan bá mi lọ sí Suratul Baqara lọ́dọ̀ anabi Ibrahim aleyhi salatu wa salam gbọ́rọ̀ tá anabi Ibrahim sọ òun dáadáa o eskola Ibrahim. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. anabi Ibrahim aleyhi salatu wa قال salam. إبراهيم رب اجعل هذا بلدا آمنا. olùwọ́lọ́run ilé yìí ìlú yìí bá mi ṣe ní ìlú ìfọ̀kànbalẹ̀. وارزق أهله من الثمرات. àwọn tí wọ́n máa gbé bẹ́ẹ̀ ọlọ́run bá pèsè àrísìkí tí wọ́n máa lò fún wọn àrísìkí jẹ àrísìkí mu àrísìkí àlàáfíà àrísìkí ànímánì ọlọ́run bá ń pèsè ẹ̀ fún wọn. من آمن منهم بالله واليوم الآخر. àbáwọn tí mo fẹ́ kó pèsè kẹ́gẹ̀ yìí fún tí mo fẹ́ kó ọ̀rọ̀ lọ́rọ̀ àrísìkí yìí mọ́ni àmọ́nà bíi منهم بالله واليوم tí a bá gbọ́ الآخر. ọlọ́run ọba gbọ́ amana bilayi wọ́n gbàdọ̀ ọlọ́run bá gbọ́ wàlẹ́ omila ayi wọ́n sì gbọ́jọ́ kan ìgbọ́ àwọn múmìnì èmi ni mo ṣiṣẹ́ èmi Ibrahim mo ṣiṣẹ́ àwọn tó bá tẹ̀lé mi tí wọ́n jẹ́ múmìnì àwọn ọmọ mi àwọn àrọ́mọdọ́mọ mi ni kíkẹ́ yọ ọmọ tọ́ sí o. قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار. ọlọ́run ní ìsáni kúkúrú lè tó ṣe Ibrahim. قال ومن كفر. wàmọ́ ọlọ́run ní tiẹ̀ nù wàmọ́ ń kàfàrà kódà àwọn jábá ti kèfèrí. kọ́lá ومن كفر. ọlọ́run ní kèsè múmìnì nìkan ní ọ̀tọ̀ sí tí wàá rọ́jò múmìnì lọ́tọ̀ ń rọ̀ ti kèfèrí lọ́tọ̀ ni àbí oúnjẹ tí mo fẹ́ mú jáde nù rẹ̀ yìí ṣe ti múmìnì tó ń kèfèrí lọ́tọ̀ ni ọlọ́run ní kẹtọ̀ ọ̀tọ̀rọ̀ òun bọ́ bá dé yọ kàn àwọn tí wọ́n jẹ́ múmìnì wà máa ń kàfàrà kọ́dà àwọn tí ò ṣe tèmi tí wọ́n ṣe kèfèrí òun yọ kàn wọ́n. فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار. umatibu kọ̀dílà أمتعه قليلا. kọ̀dílà ti bẹ̀ ń gé wọ́n kàn gbádùn ẹ̀ díẹ̀ wọ́n gbádùn ẹ̀ lọ yà kọ̀dílà yìí pé tí wọ́n fi kó láyé. umatibu kọ̀dílà ọlọ́run ni wọ́n gbádùn ẹ̀ tí wọ́n fi kó láyé àmọ́ ní wọ́n bá ti kó láyé. أضطره إلى عذاب النار وبئس المصير. الإسلام والتناسل أو الدين النصيحة الإسلام والتناسل أو الدين النصيحة. ọlọ́run ní kẹfẹ́ nínú ẹgbẹ́ níjẹ́ mọ̀mìnì nìkan mọ̀mìnì ìbò èmi kọjá báwọn. أمتعه قليلا قلة عمر الحياة الدنيا. ayé ni kọ̀dílà òun tí ó fi kó láyé ni yọ gbádùn ẹ̀ tí kó láyé àwọn bá ti kó láyé ìyàtọ̀ wọn múmìnì ni pé múmìnì yọ gbádùn kí ayé yọ gbádùn kẹtàlí kí á mọ̀ tí tí bá ti ń kó láyé ibi tí ó lọ nìyí pé. أضطره إلى عذاب النار وبئس المصير. inú náà làwọn kọjá sí ìgbádùn tí wọn á kọ tiẹ̀ ayé nìkan ni wọn máa àbẹ́ ìtọ́ ọtọrọ òun pa àwọn tiẹ̀ nìkan ni kí wọ́n lò wọ́n dáadáa tèmi ò rí bá wọn o. ìkẹ́ tèmi ọlọ́wọ́ ọba mọ̀mìnì ó lò bẹ́ẹ̀ kèfèrí ó lò nítorí bẹ́ẹ̀. tí wọ́n wíwun náà ní kò sí déédéé bẹ́ẹ̀ mọ́. torí èyí tí wọ́n wíwò náà ní ti kò sí déédéé bẹ̀ mọ́. ọba ìlú déédéé bẹ́ẹ̀ lè. àbọ̀ déédéé sí tèmi ọlọ́run. ẹni tí ọgbà lónìí lè padà gbà lọ́la. ẹni tí ó gbà lẹ́yìn lè padà gbà lọ́la. ọba gbà lọ́la gbogbo ọdún tó ti fi jìyà àwọn sí wàá dá padà fún bàbá gbà lọ́la wọ́n tó fi jìyà ní sí wàá padà kọ́ fún máa ni. gbádùn sóná ní tí ègbà. kọ́ máa gbádùn só tí ègbà. yóò sì gbà náà kọ́ máa gbádùn só. yóò sì gbà náà kọ́ máa gbádùn só ní ayé. ọba akutá kó wá fi bàbá jẹ jìyà. wá kó nínú ayé kọlọ fi nìyà. lọ́jọ́ kọ́ náà wọ́n sọ yí pé ẹni tí ò kókun jà yín kí ló dé tẹ́ kókun jà ẹni tí ò dààmú yín kí ló dé tẹ́ dààmú. لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين. إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوا ومن يتولهم فأولئك هم الظالمون. nínú dáadáa ẹ̀sìn nínú dáadáa èmi ọlọ́run tẹ̀yàn ọmọ èèyàn sì gbọ́dọ̀ kọ́ sí ẹ má fọ̀rọ̀ ẹ̀sìn dá wàhálà alẹ́ ẹ má fọ̀rọ̀ ẹ̀sìn dẹbí rú ẹ má fọ̀rọ̀ ẹ̀sìn dáná rú
ẹ má fọ̀rọ̀ ẹ̀sìn dàlúrú ẹ tírìtì ọ̀sìn lẹ́tọ̀ humanity yẹn ìjọba èèyàn yẹn ádìlù yẹn ẹ tírìtì ẹ̀ lọ́tọ̀ ọlọ́run ní. لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين. ọlọ́run ní ọ̀pọ̀ fún yín o àwọn tí wọn kó ogun jà yín díẹ̀ sí yín wọn ò kó wà lába yín nínú ìlú yín wọn ò fara ní yín. ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم. ọlọ́run ní bó ṣe kọ́ jẹ́lẹ́sì ní ìtòyìn nǹkan fún yín tábàrú. أن تبروهم ní gbogbo ọ̀nà ojúbọ̀nà dáadáa ni kẹ́ fi bá wọn ṣe. وتقسطوا إليهم. jíjẹ́ ní láti ṣẹlẹ̀ ẹ ṣe déédéé má torí pé èèyàn jẹ́ kírísítẹ́nì ẹnìkan jẹ́ mùsùlùmí kó o wá jẹ́ adájọ́ mùsùlùmí kó o jẹ́ kẹjọ́ òun ó fẹ́ fọ́ mùsùlùmí kó o jẹ́ kírísítẹ́nì yá àbí wọ́n dájájọ́ ọ jẹ́ kírísítẹ́nì mùsùlùmí wa lọ́jà rẹ ọwọ́ ni rárá torí kékeré ìṣẹ̀lẹ̀sìn rẹ kọ́ wa jẹjọ́ gbé kírísítẹ́nì ọmọ ìyá rẹ má ṣe bẹ́ẹ̀ àbí kó sì fi déwájú rẹ mùsùlùmí ń wáṣẹ́ kírísítẹ́nì ń wáṣẹ́ ọwọ́ á rí i pé mùsùlùmí yìí sì fi rẹ̀ ọ̀dà àjù ti kírísítẹ́nì lọ oníbòsèlè wo rí kírísítẹ́nì ló gbé ọ̀gbà mùsùlùmí àbí àwọn mùsùlùmí lọ̀gá sì fi ti kírísítẹ́nì ọ̀dà àjù sùnmí lọ onímùsùlùmí ló gbé òní gbé kírísítẹ́nì ọlọ́run ni ẹ̀ má ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ṣe gbogbo tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣe déédéé bẹ́ẹ̀. تقسطوا إليهم إن الله يحب المقسطين. ọlọ́run máa fẹ́ràn gbogbo ẹni tí bá ṣe déédéé ni ẹ ṣe dáadáa ní kẹ́ ṣe. إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين. àwọn tí wọ́n ní ẹ má bàtẹ́ làwọn tí wọ́n ń kógun jà yín wọn ò jẹ gbádùn ẹ̀sìn wọ́n ń kó wàhálà bá yín di ẹ̀sìn yín. وأخرجوكم من دياركم. wọ́n kó jà yín nínú ìlú yín wọ́n kó jà yín nínú ilé yín. وظهروا على إخراجكم تولوهم. wọ́n dúró lé lórí báwọn olè yín jáde náà ni àní bá yín ṣe náà ni àwọn kì í gbọ́ kì í gbà ọlọ́run náà tí mo kọ̀ fún yín pé ẹ má bá ṣe nìyẹn. ومن يتولهم فأولئك هم الظالمون. ń jágbé ṣíṣe dáadáa yẹn inú ọ̀ràn déédéé kan ni àwọn tó wá gùn nínú ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọba ṣe dáadáa yìí náà àbàjẹ́ kan ni kéèyàn má ṣe dáadáa tí dáadáa ọba pọ̀ láwùjọ wa kéèyàn ò ṣe dáadáa kọ́ pọ̀ láwùjọ ìbàjẹ́ ò lè tán lẹ̀ tọ́lá ni ọ ṣàbùrú fún inú rẹ̀ onídùn bẹ́ẹ̀ ni èyí tọ́lọ̀ ń wí síwájú wípé ọ̀rọ̀ fámìlì ó kọ́ ọ̀rọ̀ tẹnu mọ́rọ̀ fámìlì pípọ̀ ọ̀gá aburú láyé tẹ́bá ní ẹ mú olórí aláburú wá òun lẹni tí ń jákun ẹbí. òun lẹni tí ń jákun ẹbí. èébú ọ̀dà lẹ́nu àfọwọ́sí àbá ní ọ̀gá olórí ibú àmọ́ gbogbo ọ̀rọ̀ báwọn ọ̀dà. àfọwọ́sí èwí báwọn. àfọwọ́sí èwí báwọn. ẹbí wọ́n sì máa kí wọ́n lè ṣe rire ní òní sọ pé bàbá olórí ibú kan lé léyìn ọ̀gbù bọ́bá ṣe rí ibú kí ni ìpín tiẹ̀. bọ́bá ṣe rí ibú kí ni ìpín tiẹ̀ bí wá sí. tí wàá láǹfààní wá sí rẹ tó ṣe. rí ìyànsọ́dọ̀ lórí ire. tó rí ìyànsọ́dọ̀ lórí ire. àtúkọ̀ gbogbo ọjà ayé rẹ ọmọ hánà ní kí láǹfààní rẹ tó rí ìyànsọ́dọ̀ ọmọ àdìjẹ́ náà. àtúkọ̀ gbogbo ọjà ayé rẹ ọmọ hánà ní kí láǹfààní rẹ tó rí ìyànsọ́dọ̀ ọmọ àdìjẹ́ náà. a máa ti jẹ́ ọ̀gá aburú láyé ẹni tí túkọ̀ ẹbí. ọ̀gá aburú láyé òun lẹni tí túkọ̀ ẹbí. lọ́dà bó ṣe lè kórí ẹbí ọ̀gbọ́dọ̀ tọwọ́ rẹ bàjẹ́. bó ti lè wù kó rí ẹbí ọ̀gbọ́dọ̀ tọwọ́ rẹ bàjẹ́. ọmọ àlejò wọn náà ni. ọmọ àlejò wọn náà ni. ọba tó ní wá gan máléjì wa ni o. ọba tó ní wá gan máléjì wa ni. nǹkan kan ò gbọ́dọ̀ kọjá management. mi máléjì yẹn ẹbí pàtàkì lọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ kọ́lọ́hún ó gbáyà yí wá pé yá ayọ́ ànáṣù kọ́. يا الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام الله كان عليكم رقيبا. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة ayọ́ ayọ́ ànáṣù. اتقوا ربكم ẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ọba yín. الذي خلقكم من نفس ọlọ́run واحدة ọba òun ni ọba tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo. وخلق منها زوجها látara ẹ̀mí kan ṣoṣo yìí ló ti dá ìyàwó rẹ̀ látara ádámù wá dá Háwáù. وبث منهما رجالا كثيرا látara ونساء àwọn méjèèjì ọkùnrin pọ̀ obìnrin pọ̀ ní gbogbo àsìkò bá àsìkò yìí. واتقوا الله الذي تساءلون به والأرحام pàpọ̀ ọmọ bókùn bí ṣe tó dédé ń tó lò fún rẹ̀ ló lò fókùn bí. اتقوا الله الذي تساءلون به bẹ̀rù ọlọ́run
ẹ wá bẹ̀rù wo ni tasalu nàbí wálé wala àrà ẹ arham. bẹ̀rù okùn bí tẹ̀ máa fi bẹ̀rẹ̀ ayé tọrọ bá dúró kẹ mọ̀fàlájọ bí bí ọ ara tiẹ̀ ní òsì rọ mọ̀fàlájọ bí bí ọ àwọn ìyá wa ń jọ wọn bàbá bí wọn bá fẹ́ parí ìjà lágbólé tọrọ wa tóbi tí wọn bá dọ́dọ̀ àwọn bàbá wọn wà kúnlẹ̀ wọn máa yílẹ̀ pé dákun alájí mọ̀fàlájọ bí bí ọ dákun má jẹ́ bí ọ bàjẹ́ mọ̀fàlájọ bí bí ọ bọ́dọ̀ wọn bá dùn àwọn àgbàlagbà tó pọ̀ nítọ́kàn rí wọn máa sunkún ni wọn máa bẹ kó ọ̀rọ̀ wọn ti kọjá kí wọ́n sọ pé ń gbọ́ ó ti kọjá kí wọ́n láwọn ọ̀gbọ́n máa sunkún. wọ́n ti gbé wọn lọ bí tó ju agbára wọn lọ. wọ́n ti gbé wọn lọ bí tó ju agbára wọn lọ pé mo fòkún bí bẹ́ẹ̀ ọ́. bọ́ọ̀lù délé àwọn àgbàlagbà tí gbogbo nǹkan ọba tó nínú fámìlì wọn á pé gbogbo ẹbí jọ yà bàbá dọ̀hún kí ni kí n sọ fáwọn tó ní wá. wíta bàbá dọ̀hún iṣẹ́ wo ni kí n fi jábọ̀ fún wọn kékeré báwo ni sọ pé mo fi lé sí. ní bá pàdé wọn lóhùn bóun ní kí n sọ pé mo fi lé sí àbọ̀wọ́ ni jẹ́ fún wọn. gbogbo wọn àbẹ̀kún. gbogbo wọn àjọ bu ẹkún. ẹ ṣe sùúrù wọn ni ẹ ṣe sùúrù ẹ wo dálájọ bí. òun ni mo ń ṣe níjọ́ báwo pé bó bá a ṣe ṣe láàrin ara amẹ́ríkàsì níjọ́ bá pàdé sí Ádámù kí láwàá wí fún un. bó bá a ṣe ṣe láàrin amẹ́ríkàsì yìí bá pàdé sí Ádámù kí láwàá wí fún un. bó bá lé bẹ́ẹ̀ ni a bá fẹ́ ṣèyàn jọ mi màá tún wà pé hé bàbá tó ṣe wàhálà tó fi kú yìí nítorí wa kí níjọ́ bá pàdé ẹ̀ kí láwàá wí fún un. níjọ́ bá pàdé ẹ̀ kí láwàá wí fún un. kí ni a fẹ́ sọ fún báyìí nísìnyí a sọ pàdé ẹnjọ́ kan. a sọ pàdé ẹnjọ́ kan. kí la fẹ́ wá wí fún. kí la fẹ́ wá wí fún. ṣé kò máa ní ojú wọ wòkòwòkò yìí adúlá sí mi tó gbọ́ kí n tó kò láyé. àdúrà sí mi tó gbọ́ tó kò láyé tó kò láyé. ọ̀rọ̀ kan tó lè mú bẹ́ẹ̀ tó fi ṣe sùúrù. ọ̀rọ̀ kan tó lè mú bẹ́ẹ̀ tó fi ṣe sùúrù. àdúrà ọ̀rọ̀ tẹ gbọ́ lẹ́nu mi yìí. àdúrà ọ̀rọ̀ tẹ gbọ́ lẹ́nu mi yìí. kó máa fi hàn wá nítorí pé àkàwé bọ́ọ̀lù àti mi lè gbọ́ tọ́dọ̀ ọmọ àdìjẹ́ náà lónìí wọ́n ti wá dẹni tí wọ́n ń jẹ́jọ́ wájú Ọlọ́run lónìí èyí wọn ẹ̀dá gbọ́dọ̀ ronú ẹ̀. ẹ̀dá gbọ́dọ̀ ronú ẹ̀. níbo la ń lọ́dà àbọ́kọ̀. níbo la ń lọ́dà àbọ́kọ̀ gbogbo àgbọ̀dọ̀ ronú ẹ̀. táyà ọmọ tí wọ́n ń gbé kọ́pá nu gbogbo àyí mọ́. táyà ọmọ tí wọ́n ń gbé kọ́pá nu gbogbo àyí mọ́. kò sí. kò sí o. takunla. allazi tasaluna bihi wal arham. ẹbẹ̀rù ọmọ ni ẹbẹ̀rù okùn bí alájọ bí tẹ́ ẹ fi bẹ̀rẹ̀ ayé tọ́lá bá dórí ẹ̀jẹ̀ pé mo fọlá jọ bíbí ọ tí ó sì di sin. lẹ́nu mi bá fẹ́ gba nǹkan lọ́wọ́ mi tó fẹ́ kéde mi ó á ní mo fi yá mi àmì náà kàkí bíbí ọ ara mi wà á rọ. bó ti dáko ẹ̀hún ní ìsinyìí mo mọ̀ kó ti gbọ́. mo ti dábàá wọn ni bàbá ó ti ń gbọ́ yóò ní nǹkan náà gbà rí rọrùn. ìran àbàjẹ́ kan ni kéèyàn ó dijú pa fẹ́ bí. ìran àbàjẹ́ kan ni ọ̀gá àbàjẹ́ ni o. kéèyàn dijú pa fẹ́ bí ìran àbàjẹ́ kan ni. president wa tó wà ń bẹ̀ yìí ọ̀wù àkàngbà tó wà ń gọ́fúnà torí wọn wà fídà ní háyà tó lé mú kiri wọ́n fi àwọn fúnṣe àbálá tó kù sí rú. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ń bọ̀ wá gọ́fúnà ṣẹlẹ̀ yẹn lágbára kò ní ìdíkì disclose ìṣẹ̀lẹ̀ náà wọ́n wá báwo ṣe yanjú ẹ̀ tí wọ́n wá rí ìyá wa ń bẹ láyé ìyá àbátú mọ́gàjì ń bẹ láyé bí president náà bá ń wo kí ni yọ ọmọ náà títí ń sọ fún yìí ìyá wa jí lásùbà tọmọ bí òní tí ì jí ọba gba gọọmenti àwòṣì lọ ètè aago 5 sí 6 ó dé bẹ́ẹ̀ ni wọ́n bá ní màmá bẹ́ẹ̀ sálẹ̀ màmá 19 lọ́wọ́ sọ̀kalẹ̀ pé màmí bẹ́ẹ̀ sálẹ̀ kí ló dé ìyá bá ó sì ìyá bá ní màmí kí ló dé wọ́n ìtẹ́ yóò dé ìsùn látà náà tó sì máa wọn ìyá hùn. àkànbí ìsùn látà náà olúwa kò ní kúnlẹ̀ wọ́n rí ìgbà tó fẹ́ kúnlẹ̀ fún náà mọ́ mẹ́mẹ́gbẹ́ ọ̀rọ̀ tó jẹ́ ń wá nìyí mọ́mí ọ̀rọ̀ tẹ báwa yìí ó ti kọjá yóò tó wá kọjá tí mo wá ọjọ́ ti dábọ̀ ẹkún ó wé fọ̀rọ̀ náà ni. ó wé fọ̀rọ̀ náà ni. ẹ bá rí kàdíyà rẹ̀. ẹ̀ẹ́n bọ́ màá tó bí òun ti sẹ́nu bọ́ bá ti tà bá ti bẹ̀ ọlọ́run ló gbójú kò lára ẹ̀ bẹ́ẹ̀ ló kùn bí. tẹkùnlá. allazi tasaluna bihi wal arham. okùn bí ìran kọ́rọ́pùsà kan ní ìbàjẹ́ kan ní kọ́ máa ṣẹ̀ṣẹ̀ kí wọ́n bá ṣe lè wo bí bẹ́ẹ̀ bá ṣe lè bàjẹ́ kọ́ bàjẹ́ wọ́n tún mọ wá bí ọ pé ẹjọ́ tó wà nǹkan tù yìí ẹ lọ withdraw rẹ ẹbí tí ń bàjẹ́ àti kìíní ọ̀bá kìíní ṣe máa bọ̀dá kìíní ọ̀bá kìíní ṣe máa láwọn nítorí ilẹ̀ nítorí ogun yóò ní wọn ọba àkúkọ ẹyọ kan à ń bẹ lẹ́nu ẹ̀ náà wọn náà kúnjọ kan. wọn náà kúnjọ kan. àwọn tó fi nǹkan yìí lẹ̀ wọ́n lọ bá wọn. àwọn tó fi nǹkan yìí lẹ̀ wọ́n lọ bá wọn. wọ́n bá lọ bá wọn ẹjọ́ wo lọ fẹ́ jẹ́. wọ́n á gbọ́dọ̀ bá lọ bá wọn ẹjọ́ wo lọ fẹ́ jẹ́ kí ló wí fún wọn. ọ̀sà tẹkúlù náà ìsìnkọ̀ lánàá bí yóò lápò. ọ̀sà wàhálì tó wà tó àkèrò ní òwà mi. ọ̀sà wàhálì tó wà tó àkèrò ní òwà mi. bàjẹ́ èyí wò kẹ́bí ọ bàjẹ́
ìyẹn wo kẹ́ bí ọba jẹ́. corruption kan ni o. corruption kan ni. nítorí family táwọn bí wọn bí ó ti bẹ̀rẹ̀ nu o. torí family táwọn wí ní ibi ó ti bẹ̀rẹ̀ nu. bí ìbàjẹ́ òun bá ń lọ yọmọ wa lọ ọmọ eléyìí ò lè súnmọ́ eléyìí mọ́ ọmọ eléyìí ò lè súnmọ́ eléyìí mọ́ nínú family ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò kò lè bára wọn ṣe. ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò nínú family wọn wá nílẹ̀ bára wọn ṣe. kò gbọdọ̀ níbẹ̀. kò gbọdọ̀ níbẹ̀. sí ń tẹ́ filẹ̀ nánu. ṣé ń tẹ́ filẹ̀ nánu. ẹ gbọdọ̀ fa burú lẹ̀ fáwọn ọmọ. ẹ gbọdọ̀ fa burú lẹ̀ fáwọn ọmọ bẹ́ẹ̀ bí. àtọ́dà àti ọ̀dà àwa ti lọ́dún adébì kan. Ayyakumullah. àmọ́ ìrántí àwọn jílù àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn ìrántí wọn ṣèṣì ro wọn mánu fámìlì nàìjíríà náà ẹ ṣèṣì ro fámìlì kan nàìjíríà yìí náà àti ẹ ti lo ti débì kan àwọn tí ń bọ̀ lẹ́yìn àwọn jílù tí ń bọ̀ lẹ́yìn àwọn tí ń bọ̀ lẹ́yìn kí la fẹ́ kí wọ́n bá. nàìjíríà náà ronú àwọn tí ń bọ̀ lẹ́yìn kí la fẹ́ kí wọ́n bá. ìdílé kọ̀ọ̀kan kó ronú àrò tó bá wà ìdílé kọ̀ọ̀kan ẹ lọ sẹ́tù ẹ̀. ìdílé kọ̀ọ̀kan kí wọ́n ronú àrò tó bá wà ìdílé kọ̀ọ̀kan kí wọ́n lọ sẹ́tù ẹ̀ torí àwọn tí ń bọ̀ lọ́la. báwọn tí wọ́n lọ ọ̀hún bá bàjẹ́. báwọn tí wọ́n lọ bá bàjẹ́ ẹ̀yin ò ní bá. àwọn tó lọ náà rí o wọ́n máa lè jẹ ni o. àwọn tó lọ náà rí wọ́n máa lè jẹ láàrin ara wọn ni. o sì lè gbọ́ pínké lẹ́nu wọn. o sì lè gbọ́ pínké lẹ́nu tó wọn. ọba tó fẹsẹ̀ bí ìgbà tó ọmọ wọn. bàbá tó fẹsẹ̀ bí ìgbà tó ọmọ wọ́n jàgbé wọn ni. ilẹ̀kùn pẹ̀lú àwọn ẹbí mi. wọ́n fi dáàbò bò nǹkan ni. wọ́n fi dáàbò bò nǹkan ni. ẹ̀rọ ni lẹ́sìn tasaluna bihi. tasaluna bihi wal arhama inna Allaha kana alaykum raqiba. ìran àbàjẹ́ pọ̀ inú ọ̀ràn àbàjẹ́ òun la lánàpin ẹni tí iná tán alánàtán alájẹrun ìran àbàjẹ́ kan ní o. يقول الإمام الشعراوي أن الإسراف والتكتير كلاهما يسبب فساد المجتمع. ó ní nǹkan méjì yìí inú tó máa ń dá corruption lẹ̀ nínú ìlú ni láwùjọ ni. ilé àkọ́kọ́ الإسراف ìnápa والتكتير àbí kéèyàn tún máa nà tó. والتكتير ìjọba gọ́ọ̀mẹ̀ntì ò gbọ́dọ̀ léwọ́ jù yọ pàdú lára kò sì gbọ́dọ̀ túlẹ̀ jù. ó ní bẹ́ẹ̀ náà tẹ̀bùsírì. وبغل الارتباط وكلا زين زاد بطل وكلا زين زاد بطل. àfa àbúrò àdúgbò wí bẹ́ẹ̀. بين تبصير وبغل الارتباط. wọ́n ní káàrin ká tẹ́lẹ̀ ká lawọ́ wà bóni àbí ká má ṣe bí ká ṣe bí aláhùn díẹ̀ ká ṣe bí aláhùn díẹ̀. رتبة ó ní kò kán bẹ láàrin méjèèjì. فكلا زين انت ما قطع. وكلا زين زاد بطل. ó lékún ní ìkíní kejì kọ̀tọ́ yípa yẹ̀rùn ni. bọ́ọ̀lì là bá pa tó bá pọ̀ jù yóò dìsọ́ yẹ. bọ́ọ̀ nílẹ̀ bá pọ̀ jù yóò destroy yàn. bọ́ọ̀ bá láhùn jù yóò dìsọ́ yẹ. bọ́ọ̀ bá sì wá láhùn jù yóò destroy yẹ. àbí kò dó láàrin méjì. àbíkó dọ́là ní méjì. bàbá ṣe wù sàrà ní wífún wa. أن الإسراف والتكتير كلاهما يسبب فساد المجتمع. فلو أن الإنسان أنفق جميع ما اكتسب في نفقاته الحاضرة. ó ní tọ́mọ èèyàn oníbùkátà lọ́jọ́ iwájú ọlọ́run wa kí ọ alájẹsẹ́kù. فقد ضيع على نفسه تحقيق الأعمال. ọwọ́ adínà gbogbo ẹ̀ tán onímọ̀ pé fúnra ara rẹ ló ti para ẹ̀mí ara rẹ run. في المستقبل. fíìmù gbádùn rẹ èèyàn á wò ni ó gèsè tiẹ̀ ọlọ́run ọmọ mu wa àmọ́ dábàá síra ara rẹ yí pé tí ọba wa máa ń kọ́ wọ́n ní bí iná bá jó fi jó nǹkan míì ó ní ìsáábátìrì yá rúká. فاغتنموا فإن لكل عاصفة سكون. فإن لكل عاصفة سكون. tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ya owó yẹn wá ya lù ọ́ owó tó ya lọ ju owó bùkátà tó ní nìsín lọ ó sì ní bùkátà tó fẹ́ gbọ́n wájú ọ wà mú díẹ̀ ó fi gbọ́ tìsí ọ wà tọ́jú kápámọ́ torí ìgbà tó dá bá dé èyí ò ti bẹ́ sínú ẹkọ́nọ́mì o. هذا ما نسميه بالإسراف. o ò ní ná lánàá tán o ò sì ní torí pé mo ní bùkátà lọ́jọ́ wájú kọ́ máa bí ọ àmọ̀ pé bùkátà wà lọ́nà ni owó eléyìí ká fọwọ́ kàn o tí kò máa wá kú ni tí wọ́n wá kú lébi ni àbí òní sáwọ́ skul ní ẹ̀rá wọn bá lọ skul táìmù yìí wọ́n lọ táìmù tí ń bọ̀ bùkátà ti ń bẹ lọ́nà yìí ni àwọn kan máa dá ìpọ́nlé lọ́wọ́ ọmọ yìí ti náà yọ gbogbo nǹkan ẹ̀pẹ́ǹdì ẹ̀ dáhùn náà à ń kọ́ mọ́sáàsì lọ́wọ́ ẹ̀pẹ́ǹdì ẹ̀ dáhùn náà
wọ́n ìpẹ́ dẹ̀ dáhùn ẹ̀ máa kọ́ ọ̀pọ̀ náà ni àti ẹ máa kọ́ ọ̀pọ̀ náà ni ìwé ẹgbẹ́ dẹ̀ dáhùn. gbogbo ẹ̀ náà máa ṣe pọ̀ náà ni. gbogbo ẹ̀ náà ẹ máa ṣe pọ̀ ni. bọ́ bá ti kó o dé ọ sì máa àmọ́ mà ná sàráwí ni mà wà á ná lánàá tán o. كذلك ọ̀nà lánàá tán. ما نسمي بالإسراف وكذلك لا يليق بالإنسان التكتير والبخل bẹ́ẹ̀ náà làwọn ọ̀dà ànátánù ó tún wá láhùn jù. ولا يكنس tẹ̀kítírù yìí kọ́ máa gín náà àwọn kan bẹ́ẹ̀ wọ́n máa gín owó náà ni owó ọmọ wa dẹ́rù bá. níbi àti ọ̀tàn. yọ máa èrò ọmọ bẹ́ẹ̀ bá yọ máa gín náà ni kí ló gín náà sí sọ ọmọ bó ṣe wá ni ọmọ bó ṣe wá. ọmọ bó ṣe wá kí ló ń jiná sí. ọba tó àfọ nítòsí bí ó ní kí fata àfòlì fọkàrà. والله رازق قد رزق الأتيار واليتامى الباري وقد رزق الأتيار واليتامى الباري وكيف تخاف الفقر والله رازق kí ló tó máa bẹ̀rù òṣì. والله رازق ọlọ́run ní pèsè ọlọ́run ní rọ̀yàn lọ́rọ̀ kẹ̀. وقد رزق الأتيار واليتامى الباري ó ní jámù tẹ́rù nù àwọn ẹyẹ tí wọ́n fò káàkiri ojú ọ̀run báwo wọ́n ṣe yó àwọn ẹja àwọn wà ní odò lábẹ́ àpáta báwo wọ́n ṣe ń yó ìwọ wá lójú méjì ẹsẹ̀ méjì ọwọ́ méjì ìwọ lọ sókè dìgbà yìí ẹ̀rú tó wá ń bọ̀ yìí pé báwo ní ìṣerí kí ọlọ́run káìfà تخاف الفقر والله رازق wọ́n kọ́ di rọ́ṣọ̀ kọlẹ̀. أتيار واليتامى الباري وقد رزق الأتيار واليتامى الباري ولا يكنس كل ماله فيكون ذلك سببا في فساد المجتمع bẹ́ẹ̀ ni lọ́jọ́ kọ́lọ́ wọn sọ yìí pé. ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. ìran corruption kan nìyẹn kéèyàn nánà pa ìka tí ò ní ìdìgẹ́ máa kówó lórí ẹ̀ níta yọ̀ لا تجعل يدك مغلولة إلى عنقك kò ní ìdìbà yóò sì máa kówó lórí ẹ̀ níta yọ̀ iná àpàní ń já sí àbí kó tún wá ná kó tún máa tó kó tún máa gínná kó máa gínná èyí hùn náà fasad ìbàjẹ́ kan ni nítorí pé tó o bá ti ń gínná ní tó fi mọ̀ pé bàjẹ́ ní dálẹ̀ bí ìwọ tó lọ́mọ sùn pàápàá jùlọ ọmọbìnrin ó sì gbanú o láti owó oúnjẹ sàgbàlẹ̀ náà ìmọ̀lẹ́ ọmọdé jẹ̀ náà yàtọ̀ fún kíkè ìsepò òrí kódà bọ̀ bàdíjọ́ mọ̀ kò rí wípé láìpẹ́ ló gbọ́ ọlọ́run fi lè pa bọ̀ àánú bàbá mi ń sọ́ọ̀gù lórí mi kò níjọ́ yáyà kúyà àmọ́ tó o bá rí tọ́mọ̀ yìí pé ọ̀ ń bà wọn jẹ́ ni òun náà bọ̀ ọ́nú jẹ́ o. bọ́n bá rí tí wọ́n ń béèrè tó fún un tó ń bà nínú jẹ́ òun náà bọ́ tọ́jú ẹ̀ ní yọ padà bọ́ nínú jẹ́. yọ bọ̀ ọ́nú jẹ́ bẹ́ẹ̀ sì náà ni ọmọ tó kówó fún ss àpọ̀jù owó ìsìráàfù nìyẹn ìran corruption kan ní owó tí ò nídìí àpọ̀jù owó ni ọjọ́ màmí ọ̀kàwé má a máa ja ika pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ unlimited ò ní nánà pa ò ní yahun ó tún jọ máa ń jọ mi pé kò sí nílẹ̀ ó sì wà òfin pípí àrẹ kalẹ̀ ní pé gbogbo ojoojúmọ́ kọ́ lọ́dún o ọba tó dá wa gùn sí gbogbo ń tá a fẹ́ fún wa tán ó sì ní àìsí dáhùn náà níjọ́ lọ́hùn tó bá ti ṣe náà níbẹ̀ mọ́ àbọ̀mí èèyàn kọ́ òun náà fẹ́ ká tún padà wá. àìsí ìtàdí náà níbi ń jọ́ kí ni lọ́hùn. jọ́ lọ́hùn náà nu. àbábẹ̀ ènìyàn kọ́ bàbá ti ṣe tán báwa bá ti jẹ wá àgbàdàgbọ́dọ̀ rẹ̀. àwọn bá rìn níwájú sáfù mọ́sáàsì tó mú tẹ̀sùn bá dá ní ara níní ẹnu kó ní bùkátà lọ́nà tí bùkátà bá ti di ya ẹ máa bẹ kí alájì ayọ̀mẹ̀ ọ̀nà pọ̀ ní àgbélé ni àmọ́ wá ti débẹ̀ ẹ̀ tún rí so ọ̀yẹ́ fi pìpì ọmọ kalẹ̀ níjọ́ mi inú ìsráàfù ìbàjẹ́ ìran àbàjẹ́ kan ní láàrin ìlú téèyàn gbọ́dọ̀ pinnu rẹ̀ nǹkan gbọ́dọ̀ wà ss kó ti pọ̀ jù tí ò ní rí sí ìbàjẹ́ ni wọ́n máa lo kómátò bíi 50 sọ́nà mélòó lógún bẹ́ẹ̀ bọ́n bá fẹ́ ṣe àyíbá mọ́ mọ́tò onílàáká yìí ó lè takú sọ́nà okó méjì mẹ́ta mẹ́rin sọ́nà mọ́tò 50 kí ló fẹ́ fi ṣe ìran ìsráàfù kan ni iná apani ọbọ̀ tí pati ọmọ wa sọ bíìlì owó ẹ máa tewó mọ́lẹ̀ iná apani. iná àgbà ní gbogbo orú bẹ́ẹ̀. ọ̀rẹ́ nìkan bẹ tó ní bọ́ da wàhálà sínú ẹ̀mí rẹ̀ náà. ọ̀wọ́n bá gbé ronú lọlé. pé kò ní máa ronú nìkan yọ lọ gbé ma ní. tóró náà fẹ́ náwó ó fẹ́ náwó
tí ó gbóhùn yìí ni Sàrání àfọwọ́sẹ́ Sàrání wò ipe méjèèjì yìí kò sí ìtọ́pọ̀ jù ń bẹ̀ tí ò ní dá ìbàjẹ́ يسبب فساد المجتمع yọba àwùjọ jẹ́ ní fi ń jásí pé ọ̀rọ̀ gbórùn àyà kan wípé nàlá يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. alákòó níbi adil ọwọ́ àkù yẹn ni عن الفحشاء ìbàjẹ́ wa pọ̀ àmì ìtọ́lọ̀ fi síde ìbàjẹ́ gangan torí pé ọ̀gá ìbàjẹ́ tó burú jáì òun ni sìnà. èyí tó lọ fi síde ìbàjẹ́ tó pé òun ló burú jáì òun náà ní sìnà. ọlọ́run pé ولا تقربوا الزنا ló jẹ́ pé embargo tó gbélé látẹ́kìrà تقربوا الزنا tó ọba ti rí látẹ́kìrà bú dóńgó èrè àní danger dóńgó èrè à ọba ní ẹ má tiẹ̀ súnmọ́ rárá kò pé kẹ́ ẹ má ṣe má sọ ọba ti súnmọ́ báwo ló ṣe ṣe látẹ́kìrà bú sí i. الزنا إنه كان فاحشة وساء سبيلا كان فاحشة وساء سبيلا كان فاحشة وساء سبيلا فاحشة وساء